dédé wòye o ẹ̀yin ènìyàn wa. Ìròyìn ní ṣókí la mú asétì gbọ̀yìn láti iléeṣẹ́ móhùnmáwòrán ti lámúrúdù káàkiri àgbáyé. Funmilayo Ayoola lóníròyìn yín. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ pinnu láti dáwọ́ ilẹ̀ jíjágbà dúró. Ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti rọ ẹgbẹ́ aláṣẹ ti ìjọba gómìnà Ṣèyí Mákindé láti mú àwọn akitiyan pọ̀ sí i láti dènà àwọn ìṣẹ̀lẹ̀ tó ti di tọ́rọ́ fọ́nkálẹ̀ tí í ṣe ilẹ̀ jíjágbà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé aṣòfin náà ṣe ìpinnu yìí lẹ́yìn ìgbésẹ̀ tí ọ̀nàrẹ́bù Waheed Akíntayọ̀ tó ń ṣojú ẹkùn ìdìbò ìpínlẹ̀ Olúyọ̀lé gbé kalẹ̀ níbi àpèjọ ọmọ ẹgbẹ́ náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ NMA ti ilé ìtajà oògùn kan pa. Iléeṣẹ́ ìlera ti ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú ẹgbẹ́ oníṣègùn òyìnbó Nigerian Medical Association títí ilé ìtajà oògùn òyìnbó Ọ̀bẹ́kì Clinical Pharmacy tó gbajúmọ̀ ní ìlú Ìbàdàn ní agbègbè Mọ́nàtán pa nítorí ẹ̀sùn pé ó ń ṣe àwọn ìlànà iṣẹ́ abẹ àti gbígba àwọn aláìsàn láàárín àwọn ipa mìíràn tí ilé ìwòsàn ń kó. Nígbà tí wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn oníròyìn, alága Nigerian Medical Association ti ìpínlẹ̀ Ọ̀yọ́ dókítà Happy Adédàpọ̀ sọ pé iléeṣẹ́ náà ń ṣiṣẹ́ kọjá àṣẹ rẹ̀ tó sì ń kó ipa tí ilé ìwòsàn yẹ kó máa kó láìsí ìforúkọsílẹ̀ tó jẹ mọ́ ìlànà irú bẹ́ẹ̀. Ó sọ pé iléeṣẹ́ náà yóò wà ní títìpa báyìí náà. Ó gba àwọn mìíràn tí wọ́n tún ń ṣe irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ nímọ̀ràn láti yàgò fún irú nǹkan báwọn yìí. Lieutenant Tarid Lágbájá di olóògbé ní ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́ta. Olórí ẹgbẹ́ ọmọ ogun orílẹ̀ ilẹ̀ wa Nàìjíríà Lieutenant Tarid Lágbájá láti gbọ́ nípa ìpapòdà rẹ̀ lẹ́yìn àìsàn. Ìròyìn yìí ló jáde láti olú iléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa lọ́jọ́rú àná tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gbogbo ẹgbẹ́ ọmọ ogun ilẹ̀ yìí sì ń dárò ikú ẹni rere tó lọ. A ti gbọ́ wípé àwọn ẹbí rẹ̀ ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ láti yọ̀ǹda òkú rẹ̀ fún wọn kí wọ́n bá lè sin ní ìlànà Islam ní ìlú rẹ̀. Ní ilẹ̀ òkèèrè, Donald Trump gbégbá orókè nínú ètò ìdìbò sí ipò ààrẹ ní ilẹ̀ Amẹ́ríkà. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Amẹ́ríkà tó ṣe aṣojú ẹgbẹ́ Republican ti jáwé olúborí nínú ètò ìdìbò sí ipò ààrẹ ọdún 2024 tó wáyé yìí. Ìròyìn gbé pé ìbò 19 ni Trump fi la alátakò rẹ̀ ẹni tí ń ṣe Kamala Harris ẹni tó ń ṣojú ẹgbẹ́ Democrat. A gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìkíni kú oríire ló ti ń jáde fún olórí ilẹ̀ Amẹ́ríkà tuntun náà. Báyìí ni a parí ìròyìn yìí. Iṣẹ́ lóògùn ìṣẹ́, ẹ jẹ́ ká múra síṣẹ́. Funmilayo Ayoola ló ti ń ròyìn. Ó dìgbà kan náà.